Ipò àìtí ìmọ̀ ọkùnrin tí à ń pè ní chastity àbí undefilement, ó jẹ́ ipò tí ó dára fún obìnrin, pàápàá jùlọ obìnrin tí ó bá mọ̀ pé òun ò tíì ṣetán láti máa ṣe òwò ọmọ. Ní àwùjọ wa tá à ń gbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó ṣẹlẹ̀ tí ó lè mú kí àìtí ìmọ̀ ọkùnrin kí ó má fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrin obìnrin. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bàbá ti kọ́ láti kékeré fún àwọn ọmọ, oríṣiríṣi ìgbàgbọ́ la ní nípa ìbálé. Ẹlòmíín wà tí ìbálé tá à ń pè ní hymen tí ò sí ní ara rẹ̀ mọ́ ṣùgbọ́n tí ò tí ì mọ ọkùnrin. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà á kí ìbálé kó fi ara obìnrin sílẹ̀. Àwọn míì máa ń ní àwọn medical condition tó yẹ pé ó máa wàrántì kan rọ́ọ̀nù àwọn bóyá pipe bí àwọn urinary catheter fún wọn kí wọ́n lè kán lè tọ̀, kán lè fi ráyè tọ̀. Gbogbo àwọn iṣẹ́ kán lè ṣe sí ara wọn gbà míì ó lè damage hymen wọn. Then àwọn iṣẹ́ abẹ míì wà tí ọmọbìnrin míì lè ṣe tí wọ́n ó ṣiṣẹ́ kan gbogbo àwọn agbègbè ní ara rẹ̀ tó lè damage hymen rẹ̀ tó sì jẹ́ wípé kò tíì mọ ọkùnrin. So lábẹ́ àkóso bó ti wù kó rí, gbogbo ẹnikẹ́ni tó bá ti dókórí òun là ń pè ní virgin. Bó bá jẹ́ pé hymen rẹ̀ wà níbẹ̀ àbí kò sí níbẹ̀ mọ́, tó ò bá tí ì bá ọkùnrin ṣe, tí ọkùnrin ò tí ì penetrate, tó ò tí ì wọ ara ẹ̀, tí ò wọ òbò ẹ̀ rí, virgin ni ẹ́. Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a gbé níyàwó tí wọ́n jẹ́ wúńdíá, àwọn ọkùnrin míì máa ń fi ẹ̀mí sí wípé ìgbà tí obìnrin bá rí ẹ̀jẹ̀, ìyẹn ni ó fi hàn wípé kò mọ ọkùnrin. Obìnrin míì wà gan tó ti mọ ọkùnrin tí yóò sì tún rí ẹ̀jẹ̀. Nítorí wípé ẹ̀jẹ̀ rírí nìkan kọ́ ni ó ń fi àpẹẹrẹ ẹni tí ò tí ì mọ ọkùnrin hàn. Nígbà míì bí ọkùnrin bá ṣe fọ́ọ̀sì ara ẹ̀, bí ọkùnrin bá ṣe ní sùúrù tó pẹ̀lú obìnrin, ó máa determine irú ẹ̀jẹ̀ tí obìnrin ó rí ní ìgbà tí a bá fẹ́ gba ìbálé lára rẹ̀. Àwọn ẹ̀kọ́ àbí àwọn ìwádìí kọ̀ọ̀kan tá à ń ṣe lọ́wọ́ ó ń fi bá a ṣe lè gba ìbálé lára obìnrin tó tẹ̀ jẹ́ pé bí yóò ti rí ẹ̀jẹ̀ gan, ẹ̀jẹ̀ yẹn ò ní pọ̀ débi pé kó wá mọ́ bleed kan mọ́ wá rọ́ọ̀ṣì rẹ̀ lọ sí ilé ìwòsàn. Bákan náà, ipò wíwà ní àìtí ìmọ̀ ọkùnrin ó jẹ́ ipò tó dára fún ọmọbìnrin nítorí wípé tó bá ti bá ọkùnrin ṣe, wàá release chemical tí òyìnbó ń pè ní oxytocin. Oxytocin yẹn máa so ẹ́ pọ̀, ó máa bond ẹ mọ́ ẹni yẹn débi wípé ọkàn rẹ kò ní lè sáré kúrò lára ẹni òun báwọn. Tọ́lọ́run bá sì wá ní ẹni ńkọ́ lọ́fẹ̀ẹ́ tó wá jẹ́ pé ẹlòmíì lọ rèé fẹ́, ìlọ́ ṣe máa ń rí tí àwọn ìyàwó ilé mi máa ń yan àlè nítorí ó ṣòro fún wọn láti mú ọkàn kúrò lára ẹni tí wọ́n ń dó tẹ́lẹ̀. So tó bá mọ̀ wípé o fẹ́ mọ rìnrìn àrè, tó o sì ti mọ̀ pé o tí ì mọ ọkùnrin, dúró bẹ́ẹ̀. Fáìn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì lè mọ sọ wípé ṣe bẹ́ẹ̀ lòmíì wà tẹ́ pé kò mọ ọkùnrin tó fi fọ́kọ rẹ̀, ṣe bí ntọ́kọ rẹ̀ padà ṣe nì, pẹ̀lẹ́ kan sàn jù kan lọ. Nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń rí láwùjọ tí wọ́n ní àwọn ìṣòro kan tàbí ìmíì, àwọn àṣìṣe ọjọ́ tó ti pẹ́ tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ yìí, òun ló sún ẹlòmíì síbẹ̀. Sí ọ̀pọ̀lọpọ̀ wọn bá lè rí àtúnṣe ṣe ni wọ́n ó padà lọ rè ṣe àtúnṣe yẹn àmọ́ tí ò ṣeé ṣe mọ́. So ìwọ tó bá mọ̀ wípé o tí ì mọ ọkùnrin rí, tẹ̀síwájú láti dúró. Àwọn peer pressure, àwọn àkókò tí ọmọ bá wà ní teenager, ìgbà yẹn ni ọmọ sábà máa ń pàdánù ìbálé rẹ̀ jù. Torí ẹ̀ la ṣe ní kí àwọn òbí kí wọ́n mójútó àwọn ọmọ wọn. Ọmọ tó bá ti pé 20 ọdún jù bẹ́ẹ̀ lọ, ó ti mọ̀ tún yàtọ̀ sósì. Bẹ́ẹ̀ ṣe lè tan irú ọmọ yẹn jẹ, ó yàtọ̀ sí ọmọ tó sì jẹ́ tó sì wà ní teenager. Ẹni tí ẹ̀tàn jẹ nígbà tó wà ní ọmọ kékeré, ṣé ń gbò wá 20 ọdún jù bẹ́ẹ̀ lọ lẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ wá fi kúlíkúlí àbẹ́pà ni ó fi wá tàn tí ó fi wá gba ìbálé rẹ̀ lọ́wọ́ rẹ̀. So gbogbo àwọn nǹkan yẹn ó ní ó ṣe pàtàkì fún wa láti ṣe àlàyé rẹ̀ fún àwọn ọmọ. Àwọn míì wà gan tí wọ́n ti pé 30 ọdún jù bẹ́ẹ̀ lọ, kódà láwọn ológójì ọdún tí wọn ò sì mọ ọkùnrin. Àmọ́ ní èèyàn ìsàlàyé ipò tí èèyàn bá wà ní àwùjọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa sọ wípé ìwọ ọ̀rí báyìí, wọ́n bá lọ yàgbẹ́ nílé ìyàgbẹ́ tàǹbà, èèyàn mélòó lọ fẹ́ mọ fẹ̀dí rẹ̀ hàn pé kán wá wò pọ̀ tàǹbà, nílò gbogbo yẹn, kò nílò àlàyé kankan. Ẹni tó bá ti dókórí tó ti mọ ọkùnrin, ó rọrùn láti tètè tán ẹni yẹn wá sínú ìbálòpọ̀ ju ẹni tí ò mọ ọkùnrin lọ. Ó easy láti lure ẹni tó kì í ṣe virgin sí inú àṣemáṣe. Bí ara bí ó ṣe máa react
nígbà tó bá ti mọ ọkùnrin self control tó nílò nígbà yẹn yóò pọ̀ ju tó nílò nígbà tó ti mọ ọkùnrin. Bẹ́ẹ̀ ni béèyàn bá wà nínú ìbálé tó pé kò tiẹ̀ tí mọ ọkùnrin, ìyẹn ò túmọ̀ sí wípé ara ò ní mọ̀ dìde, pàápàá jùlọ tóbìnrin bá ń ovulate. Tó bá yé ẹyin ní àkókò tí obìnrin ń release ẹyin, a máa ń sọ àwọn pé sign of ovulation, ó máa ń jẹ́ bí ara gbígbóná, increase temperature, then urge a máa ṣe obìnrin pé ó nílò ọkùnrin. Gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀. Àmọ́ nígbà míì tóbìnrin bá jẹ́yàn kan tó busy, tó jẹ́ pé iṣẹ́ ṣe gbogbo, kò ní tiẹ̀ mọ̀ wípé ara òun ó ní gbogbo irú àwọn feelings yẹn lára. Bákan náà, even kó jẹ́yàn tí ò tí mọ ọkùnrin, tó o bá ń kàwé nípa ìmọ̀ ìbálòpọ̀ tàbí ò ń gbọ́ tí wọ́n ń sọ, nígbà míì ara rẹ lè mọ̀ dìde sí i. Ìyẹn ò túmọ̀ sí wípé bóyá o ti ṣe nǹkan tí ò dáa. Torí gbogbo nǹkan oṣù tá à ń ṣe fluid náà ni. À ń péyàn ń gbọ́rọ̀ nípa wọ́n sọ̀rọ̀ oko, wọ́n sọ̀rọ̀ òbò, ara rẹ wá ń wẹ̀tì, nature ni. Bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin nígbà míì inú wọn máa experience wet dream tó kàn máa jí tó máa rí wípé ara òun ti tutù, tí ì sì ṣe pé bóyá òun àtobìnrin náà jọ sùn mọ́jú. Nature ló ń pè, nature ló ń call, nature is calling. Ìyẹn ò sí nínú wípé bóyá ọkùnrin yẹn ó ti dẹ́ṣẹ̀. Bákan náà ni bára ṣe ń rí yẹn yóò tún wá máa rí jù bẹ́ẹ̀ lọ nígbà tó bá ti lè máa dùn ọkùnrin. Oore ọ̀fẹ́ nìkan ló kù láti dúró. A sọ wípé bóyá èèyàn tó bá ti mọ ọkùnrin rí kò ní lè para rẹ̀ mọ́, àmọ́ oore ọ̀fẹ́ ló kù. Àkókò rí àwọn ìyá ńláńlá náà gbàgbọ́ táwọn ọkọ wọn ti papòdà tí wọn ò sì fẹ́ ọkọ míì mọ́. Àmọ́ ní oore ọ̀fẹ́ ni. So ìwọ tó bá ti mọ̀ wípé ọ̀ tí ì mọ ọkùnrin, wọ́n jẹ́ kẹ́nìkan kan ó tì ọ́ lọ rèé mọ́ bẹ̀rẹ̀, torí gbogbo òbò tó bá ṣiṣẹ́ oko yóò ṣiṣẹ́ ọmọ. Tó bá ti mọ̀ pé o ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní dóko, tètè mọ̀ pé o ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ́ fún gbàjá ọmọ. Torí tó bá lọ fẹ́ dánwò lẹ́ẹ̀kan, o lè lọ rèé lóyún bẹ́ta, o lè lóyún bẹ́rin. Ṣóyé ọba òun yàtọ̀ fún yẹn gan leléyìí, àwọn míì máa ń béèrè question nípa heavy petting. Ìwọ tó bá mọ̀ pé o ti ṣetán láti dóko, má wulẹ̀ ṣe heavy petting. Nǹkan tá à ń pè ní heavy petting nínú ìmọ̀ nípa ìbálòpọ̀, ìyẹn sexual study, ó ní pé kì í ṣe wípé wọ́n fẹ́ dóra wọn o.